Aláròyé máa wí o. èyí lohun tó yẹ kó o mọ̀ nípa purofẹ́sọ Ṣẹ́gun Àìná ọ̀gá àgbà jamb tuntun. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti yan olùdarí àgbà fún àjọ tó ń ṣètò wíwọlé àwọn akẹ́kọ̀ọ́ sí iléèwé gíga nílẹ̀ wa Joint Admissions and Matriculation Board jamb ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná. ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù karùn-ún tá a wà yìí ní ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ètò ìròyìn àti ọgbọ́n inú kéde ìyànsípò náà lórúkọ ààrẹ Tinubu. Pòfẹ́sọ Àìná ni yóò gbaṣẹ́ lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdé tí sáà kejì ìṣàkóso rẹ̀ nípò rẹ́gísítírà jamb yóò tẹnubọpo níparí oṣù keje ọdún 2026. ta ni ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná yìí? ọkùnrin ẹni ọdún 39 yìí ní ọ̀kan lára àwọn ọ̀jọ̀gbọ́n ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà tí ọjọ́ orí rẹ̀ kéré jùlọ ní Nàìjíríà. Fásitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ OAU ló ti wá. òun náà sì ni ẹni àkọ́kọ́ tọ́jọ́ orí rẹ̀ kéré jùlọ gẹ́gẹ́ bí ọ̀gá àgbà àjọ jamb. inú oṣù keje ọdún yìí ni yóò pé 40 ọdún. Ṣẹ́gun kàwé gboyè bachelor nínú ìmọ̀ ẹ̀rọ kọ̀ǹpútà ní yunifásitì Kent. ó gboyè másítà nínú fífi ìmọ̀ kọ̀ǹpútà ṣiṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì àti ètò ààbò ayélujára. ó sì gba oyè PhD ìyẹn dókítà nínú ìmọ̀ digital science processing láti fásitì Loughborough lórílẹ̀‐èdè United Kingdom. Ṣẹ́gun Àìná ti lo èyí tó ju ọdún 15 lọ láwọn ibi iṣẹ́ gbogbo níbi tó ti ń lo ìmọ̀ àti ìrírí rẹ̀ láti gba ìjọba àpapọ̀ àti tàwọn ìpínlẹ̀ gbogbo lámọ̀ràn lórí àtúntò àwọn ẹ̀ka ilé-iṣẹ́ ọba, ìwúlò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ṣíṣẹ̀dá ìlànà iṣẹ́ kọ̀ǹpútà tuntun lẹ́nu iṣẹ́ ọba. ó ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí onígbọ̀wọ́ pàtàkì fún àjọ National Examination Council NECO, National Business and Technical Examinations Board NBTE àtàwọn àjọ míì bẹ́ẹ̀. ọ̀kan nínú àwọn àṣeyọrí rẹ̀ tó láàmìlaka ni bó ṣe mú ọ̀gọ̀ọ̀rọ̀ àyípadà rere bá ìlànà ìṣiṣẹ́ àjọ jamb láti bí ọdún 10 tó ti darapọ̀ mọ́ àjọ náà. òun ló rí sí àtúnṣe tó dé bá ètò ìpawówọlé jamb lọ́nà tó mọ́yán lórí débìí pé láti ọdún 1978 sí 2016 gbogbo owó tí jamb pa kò tó mílíọ̀nù lọ́nà 50 náírà 50 million naira. àmọ́ láti 2016 tóun ti darapọ̀ mọ́ jamb ni àlékún ti dé bá owó tí àjọ náà ń pa sápò ìjọba. èyí tó sì ṣe pabambarì rẹ̀ ni pé lọ́dún 2017 nìkan ṣoṣo àjọ náà pa owó tó ní díẹ̀ ní bílíọ̀nù 8 7.8 billion naira lọ́dún kan ṣo péré. ọmọ ẹgbẹ́ àwọn àjọ ẹnjìníà tó lóókọ nílẹ̀ yìí bíi Council for the Regulation of Engineering in Nigeria COREN, Nigerian Society of Engineers NSE, Institute of Electrical and Electronics Engineers àti Institution of Engineering and Technology lọmọkùnrin onímọ̀ ẹ̀rọ yìí ṣe. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.